ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú gbogbo àkókò kí àkókò ti fọ́rọ̀ ìbádéwájú yín níbikíbi tẹ́ ti ń gbọ́. Orúkọ mi kò yí padà, Princess Ọmọjọ́jọ́ọlá TV. Ẹ wo ẹ̀yin èèyàn, mo mọ̀ pé oríṣiríṣi ẹ ti bá pàdé nípa àwọn orí burúkú tí àwọn aṣòṣì máa mọ̀, àwọn ọmọ OPC tí wọ́n ń dánwò nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, and kì í ṣe àsìkò nìyí fáwa láti máa bá wọn ṣe back and forth. Bọ̀ mo kàn fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ gbọ́ fídíò yìí ní tẹ́ bá ti gbọ́ tán màá sọ nǹkan tó mo fẹ́ sọ. Ẹ ṣé. Once again, olórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gba nation fẹnu Wúgate tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ olórí burúkú ààrẹ arógbòbògùn jẹ́ ọmọ ìrankíran tí ń fa bíáyà sọ́rí gbogbo àwọn bloggers tó ń pè jáde kí wọ́n máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. lóògùn ọ̀fẹ́ o bàbá kò ń ṣẹ́rú ẹ o sọ́rí tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ kí ó bá fẹ́ káyé ẹ ta ìwọ Sunday Igboho fẹnugba nation pé àwọn ajá bloggers yẹ pé wọ́n so kọ́ṣọ́nù wọn àti ìyá olórí burúkú olóbò pàǹpà gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers àti àwọn tí wọ́n kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì tó fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ nìkan náà ni ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá nation ìwọ nìkan náà ló fẹ́ ṣe politics ibo ló wá dúró sí gan olórí burúkú aláyébàjẹ́ abilala lẹ́nu bíi tẹ́sán Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun wo ló lè dájà ṣẹ́nìkan máa ń jà wádìí ẹnu ẹ̀pọ̀nyàn náà ń pè ń jọ mọ́ ṣẹ́nìkan ń dógun jà ní ìwọ nìkan náà ló máa fẹ́ kán rí níbí ìwọ nìkan ló máa fẹ́ kán rí ní Kàfàǹṣà ìwọ tí ń wọgbó lọ ẹ máa bọ́ sẹ́ńkù lélẹ́ kan ẹ máa sọ pé ẹ ti ń wọgbó lọ igbó orí burúkú ẹ lè padà wọgbó lọ náà ni wọ́n ní àlọ́ lámilámi láàrin nìkan rábọ̀ ẹ̀ padà wọgbó lọ náà ẹ̀ wọgbó yẹn lọ. irú akéèké tó dálẹ̀ wọn sọ pé kí OPC sọ pé kẹ́ ẹ má lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣùgbọ́n sọ pé nígbà tó bá ti dé tó bá ti gbé ẹ̀ńbàgò kúrò lórí ẹ̀ ó máa wọgbó lọ nígbà púpà kò ní dáa fún ẹ Sunday Igboho ó ṣe ti wọgbó lọ láti jọ òṣèpọ̀ tó ń gba òǹdúdà púpà. Kò tán síbẹ̀ o, ẹ jẹ́ kí n fi ibi tó ti bú bàbá Akíntóyè náà sí kí n tó wá fún un láwọn èsì tó tọ́ sí wọn àtòun àtọ̀gá ẹ̀ ẹlẹ́nu jàbàlá yẹn tó ránṣẹ́ jáde torí blọ́gà Gani lòun náà. Ẹ jẹ́ kó sọ ibi tí ó ti bú bàbá Akíntóyè náà kẹ wá wo bí wọ́n ṣe rí, wọ́n ń fi irú èèyàn tí wọ́n jẹ́ bọ́n ṣe rí gangan wọ́n fi hàn yín. Ẹ jẹ́ ká gbọ́ yẹn náà ìṣẹ́jú kan. ẹ̀gbọ́n nílẹ̀ pẹ̀pẹ̀ kan tó bí bàbá Akíntóyè gan ta ló mọ bàbá Akíntóyè gan rí bàbá òpó mi yẹn bàbá dànù ó ti tó táìmù táwọn jẹ́ pé àní máa dákẹ́ fúnra wa mọ́ àwọn àgbáyà kàńtọ́ náà bàbá Akíntóyè àgbáyà ẹni tó bá kún fọ̀ mí ẹ jáde fún mi kẹ wá bá mi àbí kẹ rí mi lọ́nà kẹ wèlé mi tẹ bá lọ pé kò ní yẹ yín àti bàbá Akíntóyè àti gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí yín kò ní yẹ ta ló mọ gbogbo yín rí nígbà tó ń dá Yorùbá nation náà ta ló mọ yín rí àti bàbá Akíntóyè olórí burúkú yẹn ta ló mọ̀ yín rí torí àwọn àlàgbọ́n bàbá Akíntóyè wà nínú àwọn àgbà tí wọ́n sọ tí àgbà tí ò dánú àwọn àgbà àyà àwọn àgbà òṣì àti wo olórí burúkú Sunday Igboho tó sọ pé wọ́n ń pè gan orí burúkú wo ló ń pè sàkámàjè. mo rò bí gbogbo ọmọ Yorùbá ti gbọ́ wọn, ẹ ti dá wọn mọ̀, ẹ ti rí wọn tán bí wọ́n ṣe rí nìyẹn, bí ayé wọn ṣe rí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn. wọn ò lè hide ẹ̀, wọn ò lè change bí wọ́n ṣe rí gan-an irú èèyàn tí wọ́n jẹ́ lẹ rí yẹn wọn kò jù bẹ́ẹ̀ lọ bọ́n ṣe rí nìyẹn. ẹ jẹ́ n wá fún olórí burúkú ìtọ̀nàdé àbí kí ló lóun jẹ́ o deserve attention mi bọ́ torí bàbá yẹn tó o bú òun ló jẹ́ ìfẹ́ fún ẹ lésì. gbogbo orí burúkú tí wà àti Gani ọmọ tápà tẹjọ ń ṣe tí gbogbo yín jọ ń ṣorí burúkú ẹ̀yàn ọmọ OPC tẹ ẹ kóra yín jọ tẹ ẹ wá lórí tẹ ẹ fẹ́ rò lásìkò tá a wà yìí tó jẹ́ pé òṣì orí burúkú social media yìí lẹ́yìn fẹ́ máa face ẹ jòkó síbẹ̀ ẹ máa ṣòṣì ẹ máa ṣèranù kí gbogbo ọjọ́ lọ tán mọ́ yín lọ́wọ́. Ìgbòho sínú ilé for good 5 years ẹ̀rí kankan ṣe
bàbá Akíntóyè tó sọ̀rọ̀ sí òun ló fi deserve attention mi otherwise tó bá jẹ́ Ìgbòho nìkan gbogbo yín jáde tẹ́ ń ṣe ẹnu wọ̀yọ̀wọ̀yọ̀ sí wàláhì orí burúkú òṣì tẹ́ máa ṣe nìyẹn tá a máa fi lọ tán tá a máa fi ṣe gbogbo tá a fẹ́ ṣe Ọlọ́run ti gbéṣẹ́ lé yín lọ́wọ́ nìyẹn ẹ jẹ́ kí n fún ẹ lésì ẹ̀. tọ́nà de kí tún lẹ́sẹ̀ Ìgbòho kí ni Ìgbòho tún gbà lọ́wọ́ yín ṣé Ìgbòho làwọn tán sọ nínú ìròyìn nínú National TV ní channel wípé ẹ̀yin OPC o ẹ̀yin lẹ lọ rọ́ọ̀bù lẹ lọ kidnap ọmọ Adélabú ṣé Ìgbòho ló sọ àbẹ̀wò nìkan ra tọ́nà de èwo làbúrò kọ́ra èwo la fi kọ́ra ìtàmájé gbogbo ètò ń sọ yìí nísìnyí ọpọlọ dànù gbogbo tó sọ yìí làákàyè wo ló wà ní ọ̀rọ̀ tó sọ yìí gbogbo ọ̀rọ̀ tó sọ látòkè délẹ̀ làákàyè wo ló wà nù ẹ̀ òròjọ́ tó ń ṣépè fún ọmọ Yorùbá sẹ́yìn tá fẹ́fẹ́ mi wálé lọ́wọ́ kẹ́ wá ṣọ́ wa lélẹ̀ sẹ́yìn lẹ fẹ́ ṣọ́ wa tó ń gbé ọmọ Yorùbá ṣépè ó gbégbòho ṣégbòho ló wá gbé ṣépè yẹn ṣó jẹ́ lépè yẹn ṣá. I don't just understand. Mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe wá ní problem pẹ̀lú ọmọ Adéyẹmọ. If any small thing àwọn blogger àwọn tó ń sanwó fún okay ó ti yé mi nítorí pé ìwọ náà tó ń sọ̀rọ̀ yìí Gani sanwó fún ẹ blogger Gani ni ẹ ló fi ń jáde ló fi ń sọ̀rọ̀ gbogbo yín tẹ̀ ń jáde nítorí Gani yẹn Gani sanwó fún yín ni àbí common sense bó ló wà mo ní common sense ẹ wà kó tó máa sọ̀rọ̀ aláìnílàákàyè ọlọ́pọlọ lílọ́ aláhán lílọ́ òpònú amúmimùràwé aláìnílàákàyè lórí àgbàlagbà òfò irú ẹ máa sọ̀rọ̀ sí bàbá Akíntóyè ṣàkàṣàkà ó ti dá wa lójú àti mọ̀rú èèyàn tẹ́ ẹ jẹ́ ẹ̀ nílàákàyè jù bẹ́ẹ̀ lọ because no matter what irú nǹkan tó bá wù kẹ́ fẹ́ sọ o ò ní right láti máa gbé àgbàlagbà ṣépè o fẹ́ máa fi ìgbẹ́ fọ ìtọ̀ oní Sunday Igboho ń bú àwọn bàbá kan kí ni wọ́n ṣe yìí Sunday Igboho tẹ́ wá ń sunkún fún yìí tẹ́ ń sunkún Sunday Igboho kiri ayé yìí Sunday ò rí ti yín rò ó kí ló tẹ́ ń sunkún ara yín ó bú àwọn bàbá kan àwọn bàbá yẹn ṣé lẹ́yìn kí ni àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Sunday wọn làwọn bàbá kan wà wọn kàn dàgbà wọn dàgbà yà yes o ní bàbá gidi ńlé o léèyàn gidi ńlé o láwọn èèyàn gidi lórí ìkọ́ tó bá lọ wọnú ẹbí yín á lè náà máa fi rí àgbàlagbà tó rí ẹ pé inú ẹbí yín tàbí tó ní làákàyè tàbí tó jẹ́ pé àgbàlagbà gidi téèyàn lè dé bá ńlé nígbà tó bá worú bàbá 90 something years is it not 95 or 96 kan bàbá pé sìn tó wá worú bàbá yẹn sùsùsùsùn tó wọ́n sọ fún wa pé orí bàbá Akíntóyè ó pé láì gbọ́dọ̀ sọ mí sórí pórí ẹ ò pé orí ìtì ẹ gangan ti dàrú Gani tó ń gbèjà gan ò lẹ́nu kò gbá ẹnu Gani Àdàmú ọmọ tápà lè pé kò gbá ẹnu ẹ láti sọ pé orí bàbá Akíntóyè ò pé ara ẹ ní làákàyè àìmọ̀rọ̀ sọ yín nìyẹn ìlara inferiority complex Ìgbòho ò sí nínú ilé fún 5 years. You people cannot tackle the insecurity. You cannot stop the insecurity. Gbogbo àwọn connection yẹn láàrin 5 years you cannot grab it and get it. Ẹ̀rí pọ́lọpọlọ lílọ ní orí ẹ ti bàjẹ́. Èmi ò mọ ẹni tó wá fún Gani Adam anyways because ó náwọn kan wá fún Gani Adam. Anybody tó bá wá fún Gani Adam go and call them out. Mi ò rò pé Gani ìjọ́ ni mo ti sọ̀rọ̀ Gani bó mo ti ráyè àyè wá dà ládùúrú tó pọ̀ lórí social media tí yàn lè sọ ládùúrú nǹkan tó ń dojú kọ wá lọ́wọ́lọ́wọ́ insecurity táwọn ọmọ ọlọ́mọ wà nugbó ọ̀rọ̀ Gani ni màá wá rí pé wá wà so important. Who is Gani Adam? Who is he? Tó wá jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ ni màá wá gbé dání tí màá máa polongo kiri. Ṣé Gani? Kí ló kàn mí pẹ̀lú Gani Adam? Ngbà tá a ní ìdí ẹ̀ á ti pè Gani kò dá wa lóhùn. Then ẹ fi Sunday Igboho sílẹ̀ jẹ́ kó ṣe bó bá ṣe lè ṣe. That is his own way.
ẹ jẹ́ kó ṣe ní wéè tiẹ̀ ẹ̀yin náà ẹ ṣe wéè ti yín òun náà ní àkúkú mọ bí gbogbo ẹ ṣe jẹ́ nílẹ̀ Yorùbá lójijì la rí pé gbogbo insecurity wọlé Yorùbá lánàá àbíjẹta àwọn tí wọ́n lọ kó ọmọ àbúrò Adélabú pamọ́ àtúpadà wá rí báyìí pé nígbà tí ìbádìí kàn wọ́n lára wọ́n ní àwọn ọmọ OPC náà lọ jí ọmọ ìyàwó àbúrò ọmọ Adélabú Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì àwọn OPC náà lọ jí gbé àwọn tó ń ṣiṣẹ́ yẹn àwọn OPC ní ṣáwọn tá a fẹ́ kẹ́mi wálé lọ́wọ́ ni àbẹ̀wò nìkan ra Sunday ò fà wọ́n Sunday ò kúkú mú wọn fúnra ẹ̀ ó tíráàkì wọn ó dẹ̀ kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ṣé yẹn lẹ tó wá torí ẹ̀ bọ́ta tẹ̀ wá ranjú wọn tẹ̀ ń ranjú tẹ̀ torí ẹ̀ ń ká lòlò táwọn yín lẹ̀ mọ́lẹ̀ tó ń ṣí sókè tẹ̀ fi torí ẹ̀ kọlù bàbá Akíntóyè tẹ̀ ń kọlù àwọn tó yẹ kẹ́ ẹ kọlù aláìnílàákàyè ọlọ́pọlọ lílọ́ òpònú amúmimùràwé aláìnílàákàyè olórí bí orí tó ń bolo. Who is Gani Adam? Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Gani Adamu. Gani Adamu ti fẹnu ẹ̀ wá rọ́ọ̀fù lọ níjọ́ kìíní àná. Ẹ̀dẹ̀ ti jọ kóra yín lọ sí court. Ẹ̀dẹ̀ ti délé ẹjọ́ àtìpátá ti délé ẹjọ́ èmi ò mà wá fún Gani mọ́. Àǹgbà tí gbogbo ilẹ̀ wá rí bó ṣe rí tí gbogbo ìlú wá dàrú tí gbogbo ẹ̀ wá kan bóbó. Àwa ń wá pé òkè gbogbo differences tó bá wà láàrin everybody ẹ jẹ́ ká fi sílẹ̀ for now. A lè má bára wa jà. Yes, we disagree and we reagree. A lè gbà fúnra wa a máa ní àríyànjiyàn láàrin ara wa. Tó bá dẹ̀ ti wáyé ìí ṣe ìjàkú akátá ńgbà tá a pọ̀ mọ́ ara wa tá a tẹ̀yàwó ara wa mọ́lẹ̀. Ayé OPC nígbà tí Ọlọ́run fún yín ní opportunity tẹ ní chance ẹ misuse ẹ ní. Àsìkò tó wá jẹ́ pé íńtánẹ́ẹ̀tì tó wá dé tó yẹ káwọn ọmọ Yorùbá kan tó wá fi opportunity yẹn robust pẹ̀lú yín kan tó fi wá mọ gbogbo àwọn nǹkan tẹ́ sọ pé ẹ ti ṣe sẹ́yìn táwọn kan ò mọ̀ àbí táwa ò mọ̀ tẹ́ ẹ sọ pé ẹ ṣe ókè kí lẹ ṣe ń gbà yẹn kẹ́ ẹ tún wá tún àwọn nǹkan kéékèèké ṣe kẹ́ ẹ fi tún gbogbo repetition yín tó ti bàjẹ́ kẹ́ ẹ fi tún ṣe. OPC láyé ìgbà náà wọ́n fi ń jalè ni wọ́n fi ń gbàyàwó yíyàwó wọ́n fi ń gbalẹ̀ onílẹ̀ wọ́n fi ń dóyàwó níyàwó ni ìjàlẹ̀ lọ ń parí nílé ọkọ ọlọ́kọ àti ìyàwó bá jà ẹ lọ lu ọkọ pa ẹ gbàyàwó ẹ lọ máa bá sùn lóòótẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ fi OPC ṣe ń gbà yẹn nìyẹn ìwà ìbàjẹ́ yẹn náà ni ò tán lára yín ṣe báwọn ara yín náà ni wọ́n tún mú sìn tí wọ́n lọ jí ọmọ Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì gbé ọmọ àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì gbé kí wá ló dé kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí nínú investigation gbà tó bẹ̀rẹ̀ sí interrogate wọ́n confam pọ́mọ OPC làwọn kí la wá ń bá ká ẹ̀yin olórí burúkú rádaràda yìí irú ẹ̀ wá ń bú bàbá Akíntóyè ò ṣépè fún bàbá àgbàlagbà yẹn òun sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà kí ni wọ́n rà lọ́wọ́ ẹ tá a bá sọ pé a fẹ́ gba Yorùbá nation tá a bá dẹ̀ wá rí Yorùbá nation gbà ṣáyé parẹ́ ni àbẹ̀wò lẹ́kún orí burúkú ṣàwa nìkan lọ́mọ Yorùbá ni. àwọn bàbá owó lọ́wọ́ alẹ̀ fún wa báwo ló ṣe wá dé tó wá jẹ́ pé wá múmú láyà àti yín ju àwa lọ. wọ́n ṣe Yorùbá nation wọ́n gbé tì wọ́n gbowó lọ́wọ́ àwọn diaspora ẹjọ́ torí Ọlọ́run bí Gani náà ṣe ń gbowó lọ́wọ́ gbogbo diaspora kiri nìyẹn. ojoojúmọ́ ní ń kọ́lé ojoojúmọ́ ní ń kọ́ọ̀lù ojoojúmọ́ ní ń ṣe gbá ní ṣàwo ojoojúmọ́ ní ń ra màálù táwọn máa lọ rì mọ́lẹ̀ káàkiri tó fi extort gbogbo àwọn tó ní òun ṣí káàkiri ìlú òyìnbó oníkálukú abití ẹ̀ lára ni kí ló kọ̀ ẹ́ pẹ̀lú ti Sunday olóko òṣòkú abidogun òkè pẹ̀ báwo ni tiyín ṣe jẹ́ ẹ̀ tá a bá dáwó ní diaspora tá a kó fún Sunday ọmọ Adéyẹmọ tẹ́ bá ló ná àgúnláàgún tẹ̀tẹ̀ ṣáwa sunkún báyìí ni ṣára wa lára òrò òun kí wà ní tiyín tẹ́lẹ̀ akọ àìsàn akọ àìwo Sunday Ìgbòho tí ò ní àkáǹtì tí ò fi ọwọ́ kan owó tí ò mọ bá ṣe ń dá owó tí ò mọ bá ṣe ń donate owó ẹ ṣáà máa wá àràbù kiri kí ló wá kàn yín bẹ́ẹ̀ ṣe bá wa ṣe Yorùbá nation bẹ́ẹ̀ dáwó ni àbólórí burúkú ni yín dandan kí ló dé tààrà nìyín tẹ bá ṣàti gbọ́ pa tó ti ṣàṣeyọrí kan báyìí ara tún kàn yín ẹ̀ tún bẹ́ síta ẹ̀ tún fò síta láì ẹ bá máa kégbe là ẹ pọn yín á máa gbóná lábẹ́ aṣọ ẹ pẹ̀lẹ́ ẹ máa wà òkè ṣe gbọ́ ẹ máa wà òkè ẹ pẹ̀lẹ́ ẹ lọ máa mú mi ká tó wí ká tó fọ ìpele máa gbé gbogbo ọmọ ìran Yorùbá ṣẹ́
ẹ wá ní ká trust yín ká fẹ̀mí wa lé yín lọ́wọ́ ṣé ẹ ya wèrè sórí yín burú ni Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò 15 ààrẹ what is our problem with that ibẹ̀ jẹ́ number 25 Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn bàbá wa láyìn Abíọ́lá ti jẹ́ lọ wọn ò fi ṣe ogun wọn ò fi ṣe nǹkan kan honorary lásán ni wọ́n fi dá wọn lọ́lá ni bàbá wa wo ló tún jẹ́ lọ Ẹ̀mùké Abíọ́lá ó jẹ́ kí ló tún wà ètí Ìbàdàn yìí náà tún jẹ́ kó tó kú báwo ló ṣe wá jẹ́ tó wá jẹ́ pé gbẹ̀yìn nìkan lára wọn kan yín kiri Ààrẹ Ọ̀nà Kakanfò láyé ìgbà tí wọ́n ń ṣígun láyé ìgbà tó dúdú tó ń ja ogun nìyẹn ayé Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń ja ogun ti kọjá Aláàfin ṣígun fún Gani látijọ́ tó ti ṣígun fún ogun wo Gani wá lọ láyé àtijọ́ tálàfin bá ṣígun Gani gbọ́dọ̀ ti kú òǹlù kó ti wà nù gbó kìjikìji kó ti máa jagun lọ kó ti máa rún pápá kiri láyé ìsìn táti wẹ Aláàfin dé ló ń ṣígun fún Gani nígbà tó ti ṣígun fún níbo ló wà lọ o níbo ló lọ àwa wí tó ní kí Sunday wọ ọgbó lọ ó bá wọ ọgbó lọ yóò tún jáde padà inú igbó náà làwọn tá a fẹ́ lọ bá jà wà kì í ṣe nù gbòòrò ẹ̀yin ẹ jókòó sí gbòòrò kẹlẹ́ ń jagun gbòòrò kẹ máa báwọn ará gbòòrò jagun rádaràda ìlara ló ń ṣe yín kò sí nǹkan méjì ẹ lọ gbà fọ́lọ́run kẹ gbà fẹ́ tọ́lọ́run gbà fún láìbá dẹ̀ wá gbà fẹ́ tọ́lọ́run gbà fún wàhálà tí yín dẹ̀ wá nìyẹn kẹ́ ẹ máa ṣorí burúkú tẹ́ wáyé yín wá ṣe àwọn ọmọ ọlọ́mọ wà nínú gbogbo ilẹ̀ Yorùbá kan bóbó àsìkò gbà yẹn lẹ́yìn wá kórí burúkú jáde lẹ́ ń ṣe bí ẹjọ́ àṣẹ ẹjọ́ bí ẹyẹ bá kà lẹ́bọ́ sórí ayélujára lẹ́ ń sọ kótókòtó gbogbo Yorùbá ló mọ ibi tán ń lọ èrò mọ ibi tán ń lọ ẹ má ṣẹ́jú sérò kẹ́ ẹ kó ṣì dànù àtọmọṣẹ́ àtàgbà àtọmọdé yín kò sí kan ògbé kan nú gbogbo yín bí òwú jàǹgó gbogbo yín kan wà kan lọ́rí jọ síbi kan ẹ̀ nílà káyé ẹ̀ lè dánú rò ẹ kó ṣì dànù. Gani Adams àwa mọ̀ pé òkè sọmọ Yorùbá àwọn òde ráyè láti lọ máa gbé gbogbo àwọn àtisídẹ́ǹtì ẹ wá gbogbo fídíò kọ̀ọ̀tẹ́ ló ń kọ́ tí káàkiri ẹ̀rọ náà máa yìnbọn pa wọ́n látẹ̀yìn wàhálà àti yín nìyẹn ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu àṣírí láti ń gbọ́ ẹ máa wí bẹ́ẹ̀ kiri ẹ máa kọ́ tiẹ̀ káàkiri wàhálà ilé ayé yín nìyẹn tó ti yé yín ẹ̀yin ẹ jókòó síbẹ̀ ẹ máa ṣèrànù kọjọ́ lọ tán ẹ jókòó síbẹ̀ ẹ máa ṣèrànù kọjọ́ lọ tán gbọmọnú yín ṣe dáadáa ẹ̀yin jókòó sórí ayélujára rí kan ṣe kan ẹ sunkún Sunday ṣé Sunday ló bá yé yín jẹ́ Sunday bá ti yín jẹ́ Sunday ló kó bá yín ẹ̀yin oníranù awáyé má ṣe rere Gani mi ò tí ì wá fún bọ o àwọn nǹkan táwọn ọmọ ẹ ń ṣe ló ń gbọ́ yẹn o torí nígbà tí bá máa bẹ̀rẹ̀ sí wá fún ẹ àwọn ẹ máa rò pé bí wọ́n dojú lé ẹni tí ó ti rí orí burúkú láti jọ́ Sunday ti wọnú ìlú yìí tán ti rìlíìsì Sunday làwọn ọmọ ẹ ti bẹ̀rẹ̀ orí burúkú kò sọ ọmọ Yorùbá nation kankan àbí ọmọ Ìgbòho kankan tó jáde fún ẹ àbáwítàn ẹ ní blogger làwọn ṣé blogger ẹ làwọn olórí burúkú tó ń sọ̀rọ̀ yẹn náà àwọn ajá ẹ tán sọ̀rọ̀ kiri ṣé blogger ẹ ni wọ́n bó ṣe jẹ́ nìyí táwọn bá ti jẹ́ blogger ẹ tó ń sanwó fún àjápá náà jẹ́ blogger tí Ìgbòho ń sanwó fún ẹ̀yin òpònú amúmẹ́mọ́rawé yìí mi tí ìráyè tí insecurity là ń bá jà lọ́wọ́.